iṣẹ́ kí wọ́n wá gbé àṣà àti ìṣe wa ní arugẹ àwọn náà pẹ̀lú àwọn tó ń fi ààrẹ tayín pé kí ààrẹ ṣe Sunday Igboho ni jagunjagun òun ló yẹ kí ààrẹ tọ́ sí ó lè rí bẹ́ẹ̀ ojú tí ẹ̀yin fi wò nìyẹn nítorí pé olórí burúkú ni yín ní ojú tí èèyàn fi ríran ojú kan wà lágbárí ni ẹ fi ríran dẹ́nilẹ́lẹ̀ tẹ́yìn bá wá fúnra ara yín sọ wípé Sunday Igboho ni ó yẹ kí wọ́n gbé Ààrẹ Ọ̀nà Kakanfò fún ẹ̀ ń jẹ́ kó yé wa wípé Aláàfin Ọ̀yọ́ ò mọ nǹkan tó ń ṣe mọ́ ni á jẹ́ pé yìí ló yẹ kí ẹ kọ́ Aláàfin Ọ̀yọ́ bí ó ṣe yẹ kí ó ṣe bí ọba bá wàjà ní ìlú kan kó tó oṣù mẹ́fà a máa ti máa rí ẹlòmíì tó máa ti máa lọ́bì bóun fẹ́ jọba ṣùgbọ́n tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá ṣí ipò padà ó kéré jù for 15 good years wọn ò ní tí yan Ààrẹ Ọ̀nà Kakanfò míì láti lè wò ẹni tó tọ́ sí ṣùgbọ́n kan tí ò yẹ púpọ̀ àwọn èèyàn wa tó yẹ kó máa yé yín tí à ń ṣàlàyé fún yín tí etí yín di nítorí ìjẹkújẹ àti èyí tí ẹ sá sí abẹ́ olóṣèlú torí burúkú jọ ń bá yín pọ̀ tí ò yẹ kẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá irú ẹ̀yin bẹ́ẹ̀ lẹ máa ń sọ ìsọkúsọ ọ̀rọ̀ ọmọ Oòduà ni mí ààrẹ kì í ṣe ẹni téèyàn kan rí fín lóòótọ́ bí ààrẹ ò bá ní ká ṣe kankan àníṣe ṣùgbọ́n màá bẹ̀yìn ọmọ wa tí ẹ wà lórí social media gbogbo ìgbà tí ẹ bá ti rí kọ́mẹ̀ntì èèyàn kan tó jẹ́ olórí burúkú kan tó sọ̀rọ̀ nípa ààrẹ ẹ tètè jáde kí ẹ fúnru ẹni bẹ́ẹ̀ ní èsì ẹ má jẹ́ kí a fi máa bò mọ́ tẹ bá wá wo àwọn tó yẹ olórí burúkú yìí jù lórí social media àwọn Yorùbá ni kì í ṣe ẹ̀yà míì àwọn Yorùbá látẹnujẹ tí nǹkan kò yé gbogbo yín pariwo wípé Sunday Igboho ni jagunjagun òun ló fẹ́ kó yín dé ilẹ̀ lérí ibo ló fẹ́ kó yín dé níbo ló ti bẹ̀rẹ̀ ìjọ́ wo ló dé níbo ló ti ń babọ̀ kí lójú ẹ̀ ti rí nípa ọ̀rọ̀ struggle kí ló wà nípa ọ̀rọ̀ struggle ẹ̀yin tẹ́ bá wà bí tẹ́ jẹ́ èèyàn ẹ fídíò tẹ́ pòsì ẹ̀ sí kẹjẹ́ kó rí ọmọ Oòduà ni mí kí ló mọ̀ nípa nǹkan tó ń jẹ́ jagun àwí tó lóun jagun ilé ogun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ níbo nìyá ìwà àgbà tó ń jagun Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ ta ló rí nínú Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ nígbà tí wọ́n ń jagun èmi ò wá dá lẹ́bi nítorí báyìí gọ̀lúgọ̀ tí ẹ̀ ń tẹ̀lé àtẹ̀yìn oníranù ọmọ àlè Yorùbá tí ẹ wò pé òun ló máa kó yín dé ilẹ̀ lérí ó kó ìṣìnà lójó ń kó yín lọ gbogbo ìjọ máa ṣubú pọ̀ ni. ààrẹ tí ń jà fún ilẹ̀ Yorùbá for the past 25 years ló ti wà lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló jẹ́ lógún tó bá jẹ́ pé òun náà ṣe bí bàbá Frederick Fáṣẹ̀hùn ní ààrẹ àti jù bó ṣe wà yẹn lọ mọ iye owó tó ń gbé lọ fún tó fi hàn fa ẹ̀pẹ́ kó lè jáwọ́ nínú kinní yìí tó dẹ̀ tẹnumọ́ pé rárá òun á yọ àwọn ìran Yorùbá wọn kúrò lóko ẹrú ṣùgbọ́n ìdí ẹ̀ ní àròjinlẹ̀ bàbá Awólọ́wọ̀ ti sọ nígbà jíǹjì nígbà tí wọ́n mú bàbá Awólọ́wọ̀ tó ń ṣe ẹ̀wọ̀n lọ́wọ́ wọ́n ní ọmọ kékeré kan ló máa padà jáde ọlọ́mọ tí ò lórúkọ rárá tí ò já mọ́ nǹkan kan òun lá padà yọ Yorùbá kúrò lóko ẹrú ẹ wo àtìgbà tí ààrẹ ti bẹ̀rẹ̀ ẹ wo bí àwọn tí a pè ní àwọn ìjọba wa bí wọ́n ṣe ń ṣe Yorùbá bọ́ọ̀ púpọ̀ àwọn èèyàn náà ti ń kọ́mẹ̀tì sí torí gbà táwọn akọ̀tẹ̀ ń sọ pé tọ́ba tẹ̀ ní Yorùbá òde bẹ́ẹ̀ rí ike bàbá Ọbásanjọ́ débẹ̀ wọ́n jẹ́ kó ìwà pé Ọbásanjọ́ ò kì í ṣe Yorùbá Fúlàní ni ṣùgbọ́n gbogbo wa rò wípé ìlú Ẹ̀gbá ni wọ́n ti bí wọn wípé Yorùbá ni wọ́n ṣùgbọ́n pàtó ṣaránísìsì ẹ̀lẹ̀ a rí wípé wọ́n kàn jẹ́ ẹ̀yà Yorùbá ni ṣùgbọ́n ìran Fúlàní ni wọ́n ti wá ẹ jẹ́ kí a ti bí ìṣáná kíyèsí Ògùn nígbà tí Jonathan wà ń bẹ̀ tó di pírẹsidẹ́ǹtì Nàìjíríà Jonathan build àwọn ọmọ Niger Delta ó sọ àwọn ọmọ Niger Delta di èèyàn nígbà tí tún ní kí a dìbò fún Buhari tí a dìbò fún tán Buhari náà build àwọn èèyàn ẹ ó build àwọn Fúlàní wọ́n di Boko Haram di nǹkan tí ó ń pa àwọn èèyàn wa kiri wọ́n di nǹkan tí àwọn bàbá wa ò lè dáko mọ́ wọ́n di nǹkan tí àwọn ìyá wa ò lè lọ sí oko mọ́ bí ọmọ bá ń rìn bí ò ṣe yẹ kó rìn wọ́n á jí gbé wọ́n á tún máa béèrè owó lọ́wọ́ wa
pé à ń láti sọ oye báyìí kí wọ́n tó fi ilẹ̀. Ẹlòmíì wọ́n á sanwó fún, wọ́n á tún sọ ẹni yẹn di òkú, wọ́n á tún pa lẹ́yìn tí wọ́n á tún gbowó tán. Àwa kan wá jókòó síbì kan. Nǹkan tó tẹ ìyá mi lẹ́nu nígbà tí olórí burúkú kan tẹ̀ ní tí olóṣèlú bá fún 500 naira òun á wá 200 naira mọ́ òun á ṣe kọ̀ọ̀kan ṣọ́ òun àtọmọ́ òun á jẹ́ ó ti tẹ̀ òun lọ́rùn. Ẹ ti pọ́ lórí burúkú èèyàn ní irú èèyàn bẹ́ẹ̀ tó ń jẹ nǹkan gbèsè ayé ọmọ ẹ̀ tó ń jẹ mọ́ oúnjẹ tí ó ń jẹ. Nígbà tí bàbá Ọbásanjọ́ di president Nàìjíríà òun náà máa ṣoore fún ilẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn OPC ó ṣe oore gidi fún wa. Ó declare shoot aside ìpè gbogbo OPC tó bá ti rí kí wọ́n lọ máa pa wọ́n. Ẹni pé òun náà ṣoore sọmọ kọ́mọ Yorùbá gidi ni Yorùbá àtàtà ni ọmọ Oòduà ni mí. Ẹnìkan wá jókòó sí nítorí selfish interest tiẹ̀ nítorí personal selfish interest tiẹ̀ ó wá ń da àwa Yorùbá gọ́gọ́gọ́gọ́ àwa náà wá dàbí ẹran àwa náà ń dà tẹ̀lé wọn. Ẹ wò ó ẹ má jẹ́ àtọ̀ra wa ẹni tí ò gbọ́n ò ní gbọ́n títí láéláé. Bọ̀ tó bá jẹ́ ntọ́lọ̀ máa kádàrá pé ó máa gbọ́n ẹni tó gbọ́n ló máa padà kọ ẹni tó gọ̀ tí ẹni tó gọ̀ náà máa wá di ọlọ́gbọ́n. Àwa ti gbọ́n ẹnìkan kan ò lè tì wá gbọ́gbọ́ mọ́. Ọmọ Oòduà ni mí. Ẹnìkan kan ò lè tì wá gbọ́gbọ́ mọ́. Nígbà tí Sunday Igboho bẹ̀rẹ̀ ní à ń jẹ́ kó yá àwọn èèyàn pé àwọn akọ́tẹ̀ ń rò pàápàá jùlọ irú èmi. Mo ní ohun tí Sunday ń jà fún yìí ó ń jà gidi ni o. Ọmọ Yorùbá àtàtà ni o àṣẹ ń polówó ara ẹ̀ ni. Àṣẹ òun náà fẹ́ lẹ́nu ni òun náà fẹ́ jẹ́ nù nǹkan tí àwọn jẹgúdújọra kó pamọ́. Ó wá lóun ń jà fún ilẹ̀ ìlérí ó wá bẹ̀rẹ̀ sí polówó ọjà. Àwa rí tó kò mọ̀ nǹkan tóun lè ṣe mọ́ wẹ́ mi ò lè dá lẹ́bi ná. Ṣé tó ti sọ̀rọ̀ sọ́ ni ṣé ẹ ló máa ń sọ̀rọ̀ sáré tìtà máa ní kinní kan ṣológbò náà ṣùgbọ́n pàtó sọ̀rọ̀ sọ́ ni ẹ wọn ò rí èèyàn dá lóhùn wọn ò rí èèyàn bá wí. Bọ̀ ìgbà tí ó kọ́ tí ààrẹ yìí ẹ̀hún rẹ̀ ti mọ̀ ó ti ń pè káàkiri torí òun náà mọ̀ pé kì í ṣe nǹkan tó yẹ kóun ṣe. Gbogbo orú èèyàn kéèyàn tó bá ti rí ààrẹ fín àbí tó fẹnu tàbùkù ààrẹ àyíwò èèyàn bẹ́ẹ̀ ò ní jèrè ilẹ̀ Yorùbá. Kò sí bọ́tọ̀ òun ṣe lè jẹ́ kó lè jèrè ilẹ̀ Yorùbá. Ṣódà káwọn bàbá wa ṣe ẹrú Fúlàní àwọn bàbá wa náà tún dé wọ́n tún sin Fúlàní àwa náà tún dé à ń sin ìran Fúlàní ṣé tó bá di lọ́la kí àwọn ọmọ tiwa náà tún máa sin Fúlàní ni. Kí ló dé táwa Yorùbá ò ní orí tí à ń rò? Kí ló dé táàrú ọjọ́ ọ̀la àwọn ọmọ wa bàbá tẹ̀ láyé tí ti bàjẹ́ ẹ̀ ṣe ló tàwọn ọmọ tẹ máa bí àbí kẹ́rù àwọn tàwọn ọmọ yín. Ṣó dá kí èèyàn kú kí òbí kan kú kí ọmọ ẹ̀ máa gbé ṣépè kó má tẹ̀ rántí ṣe sàárà fún kó máa ní bàbá olórí burúkú àti ìyá olórí burúkú yìí ti lọ. Ṣé nǹkan táwa Yorùbá ń fẹ́ nìyẹn ni? Ẹ̀yin kan wá jókòó ẹ̀ ń fẹ́nu tàbùkù ààrẹ ẹ̀ ń bú ààrẹ ẹlòmí tẹ́ sọ̀rọ̀ kó sọ ní baálẹ̀ kan yẹn ní eré ààrẹ yẹn ààrẹ oníkìlé kan ààrẹ ẹgbẹ́ kan owó kan wọn náà rẹ̀ gbowó lọ́wọ́ olóṣèlú owó wo la ààrẹ gbà accepted wọn náà rẹ̀ gbowó pipeline accepted kì í ṣòwò nìkan ló gbà kò dẹ̀ forúkọ OPC register company yẹn ló fi register. Tó bá jẹ́ ọ̀gá oníjẹkújẹ bíi ti bàbá ẹni mélòó ni bàbá bá ṣe ń fún lówó gbà tó gbowó tiẹ̀ 100% lọ́dún máa fẹ́ sanwó fún wọn. Ìgbà tí Buhari débẹ̀ ti pressurize pọ̀ jù ó sọ 30% nínú 100%. Nínú 100% tí ó sọ yìí níbi tí à ń develop ní Ìkẹjà yìí ààrẹ ra ibẹ̀ ní 48 million naira ni wọ́n ra ilẹ̀ 1 plot nínú Ìkẹjà tó jẹ́lẹ̀ tó rà fún OPC lórúkọ tó OPC wọn ò forúkọ wọn àtorúkọ ìyàwó àborúkọ ọmọ wọn gba rìsíìtì wọ́n gba rìsíìtì lórúkọ ẹgbẹ́ yìí ni pé ẹgbẹ́ ló ní. Ààrẹ kúrò ní Èkó bí wọ́n lọ sí Abẹ́òkúta wọ́n lọ ra ilẹ̀ lórúkọ ẹgbẹ́ sí Abẹ́òkúta wọ́n kọ́ 5-star hotel sí Abẹ́òkúta lórúkọ ẹgbẹ́. Ọ̀gá wo ló lè ṣerú ẹ̀? Wọ́n lọ sọ́ndó state wọ́n lọ ra ilẹ̀ tí wọ́n fún wọn wọ́n lọ sọ́ṣun wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe ní ilẹ̀ Yorùbá títí wọ́n Kogi èèlò ló ṣẹ́kù sọ́wọ́ bàbá yìí. Àwọn kan wá jáde wọn ló ń gbowó lọ́wọ́ olóṣèlú ni gbòdè yìí tẹ wá ń tẹ̀lé tó lóun ń jà fúnra yín
alẹ́ Sunday lóyún wa gba 45 million naira lọ́wọ́ Tinubu ṣé ìyẹn náà pẹ̀lú ẹ tó ń jà fún ilẹ̀ ìlérí ni owó kí ló wá gbà owó kí ló sọ fún wọ́n sọ fún pé kó lọ máa bú ààrẹ kóun náà lọ máa bú ààrẹ bóyá tó bá ń bú ààrẹ ara ààrẹ adérò níbo ta ló bí níbo ló ti wá ta ló mọ̀ rí gbogbo àwọn tó wá yapa kúrò ní ẹgbẹ́ ìtọ́jẹ́ ní wẹ́rẹ́ àwọn Sàdámù ẹ̀yìn náà wà lọ kó sí lábẹ́ olórí burúkú ẹ̀yìn tó yẹ kẹ́ ṣọ̀gá ń bì kan ẹ̀rọ gàṣẹ mọ́ ẹ̀wá di ọmọ abẹ́ Sunday Igboho àwọn ni àwọn ẹnjìníà ìwọ ló lè sọ̀rọ̀ báwa bá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ wa ò lè tà mọ́ wọ irú ìwọ tó ń ṣe kínní tó ló ń jíjà kínní ìwọ ni kò máa ń sọ̀rọ̀ ọmọ ìlú wa ni mí.